ṣòwò má jèrè má jèrè ohun gbogbo tí mo bá fọwọ́ mi ṣe má jèrè ó yá kúrò ń bẹ̀ fún àtúntì gbára tuntun dé kí ni iṣẹ́ ń fọ́ ni ẹ má jẹ́ lọ jìnnà orúkọ mi ni olórí Ọ̀fíní Adéṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Ebony ẹ wò kò pé méjì kúrò bẹ́ẹ̀ fún mo gbé tuntun wá fún yín o nǹkan tí mo gbé wá fún yín ni ó wà ń bẹ ètò tí mo fẹ́ bá yín sọ báyìí ni ó wà ń bẹ extra kí ló ṣẹlẹ̀ náà ó yá ẹ máa bá mi ká lọ ṣé eré wà ń bẹ extra tá a bá ń sọ wà ń bẹ extra ó pín sí ipa méjì alákọ̀ọ́kọ́ ní ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ní àkíyèsí ìyẹn wà fún pé tá a bá lọ sí patí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa wà very very careful ṣe rí alákọ̀ọ́kọ́ ìmọ̀ràn ni pé ibi tí wọn ò bá pè wá sí ẹ má jà máa yọjú síbẹ̀ o káwá má sọra wa di mo gbọ́ mo branch mo gbọ́ mo yà ẹ jẹ́ kí n fún yín example kan ní last week ẹ mọ̀ pàwọ́ báyìí ó wà ń bẹ́ẹ̀ ni bí mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ tó bá tún di Saturday yìí mo tún lọ sí ó wà ń bẹ́ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ fún bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ mo wá lọ sí party yẹn mo ṣe débẹ̀ mo pásítọ̀ fún mi mo bá wọn bá ń sàlẹ̀ ẹnu gate mo dẹ̀nà sí wọn bẹ́ẹ̀ ni mo wọlé so mo ṣe ń gbé ẹsẹ̀ yẹn wọlé báyìí mo kàn ní tán sọ hold on don't come in kíní kan mo ta nọ́mbà wí mo bá dẹ̀ wẹ̀yìn mo bá rí big man big man tọ̀ táwọn méjì gan tẹ̀lé wọn bá ní ó dà where is your pass ní máa yẹn bá ní no náà wá bẹ̀rẹ̀ yìnbó yìí no after all we live the same area so mo dẹ̀ rí kó ń ṣe party so and I decided to come. I need to show myself, okay. We are not arguing with you. So please just show your pass. Sherry, èmi tí mo fẹ́ wọlé mi lè wọlé mo ṣe ni mo gan sí ibi tí mo wà. Adúrú man yìí, kó máa ní kó mú pass wá, kó má lè rí pass fi sílẹ̀ kí ló dé. Orí pass fún wọn o, wọ́n padà lé. Sherry pọ́n jẹjú ẹ̀. Wọ́n padà lé. Wọ́n padà jẹjú ẹ̀ ló bá tán. Ibi tí mo wà yín àwọn ẹ̀rín kan wá ń gbé mo ṣe lẹ́yìn mo ṣàwọlé lọ ẹ tí mo wá bọ̀ náà ti rí mi ló bá ní kí ló mo ní ẹgbà mi mo rí mú ètè sọnù pé really big man tó tún kọ́ àwọn méjì dání wọ́n mà ti lè lónìí ẹ̀ǹgbà tí ò sì pàṣẹ lọ́wọ́ ẹ̀ kí ló tó jẹ́ kí n sọ story yìí ni wípé mo fọlọ́run bá bẹ̀ wá pátí tí wọn bá pè wá sí ẹ má jà máa yọrùn lọ síbẹ̀ ó wà embarrass àtẹnu mo gbọ́ mo yà mo ṣe kinní kan àwọn ṣe kinní kan jẹ no kò dáa tó ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ rárá nítorí t'Ọlọ́run ìyẹn ni ti àkọ́kọ́ ṣé wá rí tẹ́lẹ̀ kejì tí wọ́n pè ní àkíyèsí ẹ jẹ́ ká wà very very careful pátí tí ò bá ti ní security àkọ́kọ́ ẹ má jẹ́ ká lọ ẹlẹ́ẹ̀kejì tá a bá dẹ̀ lọ lélẹ̀ gbogbo nǹkan tẹ́ bá kó lọ sí pátí ẹmí ìṣọ̀pẹ́ tọ́jú ẹ̀ torí ẹlòmíì tó rí àmàlà méjì ẹran kan ẹran yóò tún ní pé méjì o ẹran kan ni o aṣọ fóònù nù aṣọ pọ́ọ̀sì nù torí pé kí ni torí pé o lọ sí pàtí o ò dẹ̀ wà kẹ́fù o ò ní fúnra o ò ṣọ́ra o kàn lọ nílọ pé pàtí yìí ọmọ mo ti jẹun kú kí má lọ gọrẹ ní pàtí jọ nítorí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ ẹ jẹ́ kí n tún fún yín example kan ní last 2 weeks okay mo lọ sí pàtí kan so mo ṣe dé pàtí yẹn everybody ti jó wọn ti ṣe gbogbo ẹ wá di mẹ́nu everybody ń jẹun ṣé pé mẹ́nu ni bóyá MC dẹ̀ ní MC ìbádé ló bá gbé máìkì ló gbé ọmọ yẹn sókè báyìí ló nà báyìí pé ta ló nà ọmọ o wọ́n ní wọ́n rọmọ yẹn ẹrú sí bámu ní káwá ló wá mú ọmọ wá sí patí tí ò dẹ̀ wá kẹfù tó kàn ṣáà ń gbó kí ló ṣẹlẹ̀ ìyẹ́ nǹkan ibi tẹ́mi tẹ̀ jókòó sí ṣẹ́mu aláwàdà tẹ̀lé ń bá ní iye ọmọ ẹ̀dá àwọn tá a jọ jókòó sórí tébù náà bá bú sẹ́ẹ̀lì wọn ta ló nà ọmọ ìyá ọmọ ẹ̀dá làwọn bá ṣàǹrẹ́rìn nígbà tó máa rí yọmọ ẹbí mi pé bó náà ti rí yọmọ ibi tí yọmọ ti ń jẹ àmàlà ẹ wò ó kan rí mọ́lẹ̀ báyìí ló ń jà àwọn tó mọ̀ ló ní ṣẹ́yìn kọ́ lẹ gbọ́mọ wá náà débẹ̀ ní so ẹ̀yin níyọ́ ọmọ yìí ń jẹ àmàlà wọn ọmọ yìí ti rìn lọ síta ìta náà ti gbé wọlé so ẹ̀yin náà wò àti ẹnu géètì náà ti gbé ọmọ yẹn wọlé o tó di pé wọ́n nù sókè so fún ìdí èyí ẹ jẹ́ ká ṣọ́ra pátí tí wọ́n bá ti pè wá sí ẹ má jẹ́ ká ya alátẹ̀nù nǹkan tí a máa tẹ́lómi máa jẹ́ ń gbà mí á jẹ́ kó lose gbogbo nǹkan tó nílé ayé ẹ jẹ́ ká wà very very careful ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni o ẹ wò
ẹ má jẹ́ kí n lọ jù, ẹ jẹ́ kí n dúró ń bì báyìí ná, tó bá tún di ọjọ́ mi ẹ ti máa ṣe kí ni, mo tún padà bọ̀, ẹ fi ara yín balẹ̀. Ṣé wá rí níbi tí mo bọ́rọ̀ dé yìí, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ká tó kúrò lórí ètò, ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ ká wá cover event yín, ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ ká wá ṣe red carpet fún yín, we are available. Ẹ pè nọ́mbà yìí 07064686776 07064686776 àti 08072447524 08072447524. Ẹ pè wá sí orí nọ́mbà yẹn fún event yín. Ẹ wò ó kó tá à ní ṣe fún yẹn ẹkẹ́ni, ẹ máa pẹ̀lú wá sí pátí ẹ mọ̀ pé wo ẹ má wọlé, ẹ jẹ́ ká fi yòókù di ìgbàlẹ̀. Ó dàbọ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ọ̀fíní Adéṣọlá, tí gbogbo ènìyàn mọ̀ sí Ebony. Thank you. Bye.